fi ẹ̀sìn bà ọdún ojúde ọba jẹ́ o ẹ má fi ẹ̀sìn bà ọdún ojúde ọba jẹ́ ẹ wo fídíò yìí. ṣé mo pé àti clear abẹ́yẹn sí pé mùsùlùmí ló dálẹ̀ mùsùlùmí ló dálẹ̀ ọ̀rọ̀ pé agẹmọ wa ń jó èèyàn kan wá ń gbé ó wá ṣe màjíkì ó ń padà tó bá ti gbé màjíkì débẹ̀ àfẹ́ lójúde ọba wa ìwọ ní màjíkì bá débẹ̀ ìwọ ní ṣáàkì ó wá wọ ṣáàkì ó wọṣọ ogun ẹni tó wọṣọ ogun mo ì máa sọ̀rọ̀ ẹni tó wọṣọ ogun wábẹ́ o nínú àwọn onífíìmù tí ò ní làákàyè lórí mo yìí ń bọ̀ wá bá o mo yìí ń bọ̀. ìwọ tó wọṣọ ogun wábẹ́ àpè ẹ torí pé kò sọdún ẹlẹ́bọ lọ síbi Ọ̀ṣun Òṣogbo mọ̀ bọ̀ o mọ̀ bọ̀ bẹ́ẹ̀ Ibrahim Sata ni mo sọ o mọ̀ bọ̀ mo yìí ń bọ̀ Ibrahim ló ń jẹ́ ó wọṣọ ogun lọ síbi ojúde ọba àtàkùn ẹ̀ ń bẹ̀ ṣé ọmọ tí wọ́n mọ̀ pinlẹ̀ ń tà ń ṣe ni mọ̀ ń bọ̀ ìpínlẹ̀ tá à ń ṣe àwa takò ẹbọ ni ìpínlẹ̀ ẹni tó dá kínní yẹn lẹ̀ wọ́n takò ẹbọ ni wọ́n pẹ́lẹ́bọ àpẹ́lẹ́bọ ọdún àwa mùsùlùmí ṣé ẹ̀yin mùsùlùmí ṣé lọ́jọ́ ọdún àwa mùsùlùmí ṣó yẹ kí eégún kó máa bá wa jó kó máa bá wa jó ní ìdí wa ṣó yẹ kí olóró máa bá wa participate ṣó yẹ kálákẹ́ máa bá wa participate Ibrahim mọ̀ ń bọ̀ o torí pé tó bá wá ní next year tó bá wọṣọ tó wọlé sí tó múra dáadáa a máa accommodate tó bá di next year tó bá wá tó wọṣọ ogun bó ṣe wọ wá yíyá yìí a máa lé ẹ̀ta ọdún kò ń sọdún ẹlẹ́bọ ọdún àwa mùsùlùmí ni Ibrahim Sata mọ̀ sọ tó bá wá síbẹ̀ next year tó bá wọṣọ ológun wèrè tó wọ̀ wá yẹn sí ojúde ọba tó bá ń pariwo kíní kan a máa lé ẹ̀ta kò ń sọdún ẹlẹ́bọ ọdún àwa mùsùlùmí ni àwa mùsùlùmí náà sọdún tó bá wá bẹ̀ next time a máa lé ẹ̀ta pé gómìnà káàpẹ̀ mi lọ bá àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ kò sẹ́lẹ́bọ àṣọdún ẹbọ tó bá fẹ́ lọ sọdún ẹlẹ́bọ lọ sọ́ọ̀ṣì Òṣogbo lọ síbi tó àwọn olóòlù tí ń so olóòlù lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lọ bá wọn ta lọ lọ́hùn àwọn evangelist lè rán pa àwọn èèyàn lọ bá wọn kẹjọ máa polówó ẹbọ. náà o nínú àwọn ọ̀rọ̀ tí alàgbà yìí sọ kí lẹ́yìn èèyàn rí sí i lóòótọ́ Balógun Kúkú tó dá ọdún yẹn sílẹ̀ mùsùlùmí ni náà lóòótọ́ irú ọdún yìí kì í ṣe ọdún ẹ̀sìn kan pàtó kì í ṣe ọdún ẹ̀sìn kan pàtó àwọn tó tẹ́ bá jẹ́ wo pátá tó fi ń ṣe ọdún yẹn wọn à fi ṣe ọdún ẹ̀sìn ọdún àṣà ni wọ́n fi ṣe táwọn mùsùlùmí bá tiẹ̀ fẹ́ wá sọ wípé àwọn nǹkan kan táwọn oníṣẹ̀ṣe ń mú wọ̀ tàbí táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń mú wọ̀ ó ṣeéṣe káwọn má fara mọ́ kí wá ṣe irú àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó ń jáde lẹ́nu àfáà yìí because lóòótọ́ gan kìrìsìtẹ́nì kan ò lè jókòó síbi tí wọ́n bá ti ń pa idán kìrìsìtẹ́nì ò ní jókòó síbẹ̀ oye ṣùgbọ́n àwọn tó jẹ́ alágbàtẹrù ọdún yẹn ni èmi á rọ̀ kí wọ́n wá ọ̀nà tó fi máa ṣe tí àwọn kan ò ní bínú yọwọ́ kúrò ní inú ọdún yẹn ṣùgbọ́n tá a bá gbé bí àlàyé yìí ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan fà sẹ́yìn pátápátá níbi ọdún yẹn kò ní padà dùn máa bó ṣe kó dùn so ọgbọ́n lèèyàn máa ń fi gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kalẹ̀ pé ọdún yìí o kì í ṣe ọdún ẹ̀sìn ọdún àṣà ni and there's difference between culture and religion ìyàtọ̀ láàrin àṣà àti ẹ̀sìn so ẹ wá máa ní bí ẹ̀sìn máa padà sọ táwọn tó jẹ́ agbátẹrù ọdún yẹn sì máa sọ fún àwọn èèyàn lẹ́tà pé ok o irú nǹkan báyìí la gbà láyò ẹ wo àwọn onítíátà tẹ́lẹ̀ láyé ANTP wọ́n máa ń padán ní state and national meeting àwọn onítíátà táwọn èèyàn máa kì í so bọ́mú táwọn máa yọ change jáde létí oríṣiríṣi idán ṣùgbọ́n pàdé tampa ń dé tampa ń fi ọgbọ́n gbé kalẹ̀ fún àwọn tó ń ṣe nǹkan pé náà o ẹ ní láti modernize nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ayé tí kúrò ní ayé ká máa wọ àkísà ká máa di aṣọ sínú ká kun ṣọ́ọ̀kì sójú ká náà ṣe dẹ́sítà ọ̀ ká máa padà tí ò ní ṣe dán tó yẹ kó lè la ẹ̀mí lọ wọ́n dẹ̀ fi ọgbọ́n sọ wọ́n fi ọgbọ́n gbé kalẹ̀ so because tí ẹ̀yin mùsùlùmí kan ní sọ pé ọdún àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí la ní àfi àwọn ẹlẹ́bọ àfi àwọn kíní kan táwọn kìrìsìtẹ́nì bá wá fà sẹ́yìn táwọn àwọn lọ mọ́ tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe sọ́dún yẹn máa dùn bó ṣe kó dùn mọ́ kò ní dùn bó ṣe kó dùn mọ́ so àwọn tó gbọ́ ọdún yẹn kalẹ̀ yàrá pé wọ́n ti ṣe ní ṣe pé kí ó lè fa ìrẹ́pọ̀ láàrin àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtẹlẹ́sìn ìbílẹ̀ pé kó lè jẹ́ ìrẹ́pọ̀ so kí ó fa ìrẹ́pọ̀ fún gbogbo ọmọ ìlú Ìjẹ̀bú so tó yẹ pé kò ní ṣe pé ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀sìn ìbílẹ̀ ń bẹ so àwọn tó ń tẹ̀ ní wọ́n ń display bí àwọn wọ aṣọ ògùn wá ìyẹn mo fẹ́ bèèrè lọ́wọ́ yín bàbá tẹ̀ ń wò mí àtẹ̀yìn ìyá tẹ̀ ń wò mí ṣé àwọn tó wọ aṣọ ògùn wá sí ọdún yẹn ṣé ó jẹ́ nǹkan tí ò dá lóòótọ́ àbí kílẹ̀ yín rí sí ẹ jẹ́ fèrè hàn lábẹ́ comment section. This is Ademade. Bye for now. Ade Omade, advocates for the masses.